ọlọ́run má jẹ́ ilé àfa wọ́n dàrú láyéláyé ẹ dákun láàrin bá ti wí òun náà Fatiha ẹyọ kan ni ẹ dákun ẹjá dájọ́ gbogbo tí ó ṣe dáadáa jẹ́ àgbà táwọn ọmọ kí wọ́n bù ẹkún ọlọ́run dákun mẹ́jọ ṣẹlẹ̀ sí dáadáa jẹ́ àgbà gbogbo tí ó ṣe dáadáa jẹ́ àgbà tápẹ́tọ̀ máa lọ kí lẹ tó bá bọ̀ láburú ọlọ́run dákun mẹ́jọ wọlé àlàjẹ́ àgbà ọlọ́run gbogbo tí ó ṣe dáadáa jẹ́ àgbà tí ó di pẹ́tọ̀ èmi ọmọ ti débẹ̀ pẹ́ bó tún ni ọlọ́run dákun àfíànù rẹ bí ọ mẹ́jọ fẹ́ ṣẹlẹ̀ mi ni pé yọ ṣẹlẹ̀ ọlọ́run gbogbo tá gbọ́n pa ẹ̀jà àlàjẹ́ àgbà kan tá bù ẹkún àbí tá máa wá pẹ́tọ̀ ọ̀rẹ́ ẹ̀pọ̀ máa bẹ̀ náà ní kò gbélé láti lọ́rùn dákun má jọ ṣẹlẹ̀ sílẹ̀ àfáwọ̀ ọlọ́run Fatiha ẹyọ kan ni ẹjá kí n torí ọlọ́run ẹni tó bá hàn pa alájàgbà bá ṣe wọn lóore àbí ìjórí alájàgbà rí nìkan láyọ̀ ǹda kọ́ mọ́kì ìròpó lè wà níjòkólẹ̀ yìí kọ́dà bí ó ṣe yíwọn náà ẹnu pa dé àyín náà táàjọ́ rìn síra wọn náà orí alájàgbà náà ni kọ́dà máìkì tí ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tara torí ẹgbà orí alájàgbà náà ni dákun torí ọlọ́run ẹjá kí Fatiha náà ọlọ́run á fi sunlé àfáà wa wá wọlá àníyàn tá a fi ń kí wọn Ọlọ́run ilé ẹnì kọ̀ọ̀kan ti wa náà àyàn tó ń kálukú wa náà dálẹ̀ àbí ní táyà lórí òkèbè náà fẹ́ sí báyìí torí gbogbo abábálá nílé kí ó nìsín kọ́dà kọ́ mo ti jáde sánáwì lọ́dọ̀ wa tó yẹ pé a sì wà lọ́jọ́ eré tó ń kálukú wà yìí èèwọ̀ 80 èèwọ̀ 70 Ọlọ́run ètí ìdájà fún yẹn o. bẹ́ẹ̀ni kì í kalẹ̀ dé kò yọ kalẹ̀. ẹnrọ ni wọn bá ní nǹkan ẹnrọ ni etí bá sì ń rọ lè kán. Ọlọ́run dàkú wọlá bẹ́ẹ̀ afanu rẹ bí wọ́n bá ti tọ́ fúnlé afanu àdúrà náà kún kálùkù la ẹwà bó ti káwà láwọn ẹ̀já kí Fatiha náà al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin ẹ̀rọ kòkúrú Allahu márùn-ún tàà máa ń ké ibi wà sí lọ àbí kí ló kù tàbẹ́ sí à ń lọ bí wà sínú náà wà sí náà ló kù àfún wà sí ló ti jòkó lẹ̀ wọ́n tún wá para mọ́ bí pé kò sí nǹkankan mẹ́wàá sí ń bẹ ọgọ́rùn-ún bẹ àwọn gangan owó kí nìyàn owó àdúrà tàà sí ni owó àdúrà dájí àgbà sílé bàbá lẹ gbé ẹ máa ń tẹ̀sí àbá àjámi àtòwò àdúrà ta kóhùn kọmọ lọ́dọ̀ ẹ kó gbogbo ẹ̀ papọ̀ sápò bàbá ìmáàmù ẹ̀rọ mo fi ẹ̀rọ mi ti jẹ́nu ẹ̀rọ bọ́lọ̀ bá kàkọ́lẹ̀ pa gbà lọ yín padà àgbà ìsájòkó ẹ̀dá kò sápò bó ti dánu mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé ìyá wa náà tún mú wá àwọn ìyá wa wọ́n kálukú dìde sọ́ọ̀pù rẹ̀ ilé alájàgbà ní ẹ̀sán rẹ̀ ó bá ọkẹ́ni tí ó kó òun sápò orí alájẹ́ àgbà àbá ókò kí ó ẹ̀kọ́ náà ẹlẹ́wà yúnfẹ́sì ẹ̀kọ́ náà orí owó yúnfẹ́sì náà ẹ̀kọ́ kúlúwà láhùn márùn-ún ọlọ́pàá alájẹ́ àgbà tí wọ́n lọ àwọn náà tó wọ bẹ̀ náà nù bẹ̀ láti rí àfá àgbà alájẹ́ àgbà àwọn ọmọ wọn àwọn ìyàwó wọn àwọn ọmọ kíwú wọn àwọn òbí wọn àwọn kan bẹ tí wọ́n jọ ọmọ kíwú àwọn kan bẹ jàmá ẹgbẹ́ làwọn wá sí pàdé sáwìlẹ̀ mi o àwọn kan wá ń bẹ wọn ọ̀sẹ́gbẹ́ wò sí ọmọ kíwú àmọ́ ọlọ́run tí ó bá tàrà ẹ̀kà mọ́ ìlàbúrú ọlọ́run fi ṣe mí àwọn yóò ń bẹ mọ́mọ́ wọn wọn ò kíwú lọ́dọ̀ alájàgbà wọn sì wá sáàrù kọ́dà wọn ń bẹ nú àdúgbò wọn bẹ wọn àmọ́ lọ dúpẹ́ fún wọn kọ́dà ọ̀kan ń bẹ nú wọn ilé tó kú sí ilé àlàpà ló kú sí wọn ò mọ irú ọlọ́run tó wá kọ́ ilé náà tó sọ di mánsán wọ́n kàn wá wo náà ni wọ́n sì wọ́n ni wọ́n kọ́ gbogbo tọ́lọ̀ wọn á bùn tí wọ́n jẹ́ kankan lójú ayé rẹ̀ ti wá di mẹ́wàá ní ó ní aláìkàmọ́rù gbé ṣùgbọ́n aláìkàmọ́rù gbogbo abújọ́ bá sí ọyá síwá ni gbogbo abújọ́ bá ọyá síwá ni àmọ́tú àṣí fìdá àbí ọlọ́mbà kí ogun alápapọ̀ márùn-ún ni ẹjá kí bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد bàbá olódò méjì ọmọ wulẹ̀ bàbá olódò méjì afáwà sàbí ètò ní bàbá aláwáyé president gbogbo wa mẹ́jọ kólẹ̀
Sheikh Abdullah onítòlótòló kí wọ́n fara hàn lé ẹ̀dìgbẹ́ ti ìdí lábújá wọn ni ẹ̀dìdé ń dọ̀fìyàn náà mo fàdájá ẹbí ẹ̀rákùn mo fàdájá ìwé kan sì sọ agbádá wọn ẹ̀sọ́ ẹ̀dù ẹ̀mọ́ kamara ẹ̀sọ́ agbádá báyìí mo fi alájá ẹ̀yàn kó ìsápò ìdá ìbá ti ká òwúlé alájá àgbà ẹgbẹ́ Ọlọ́run tóbi fún wọn ẹgbẹ́ Ọlọ́run tóbi fún wọn president wa nù tálàjá àgbà yàn fún wa wọ́n sì ń tó Ọlọ́run sì ní ọmọ ẹgbà títò ọlọ́mọdé ọ̀dàrú o ọlọ́mọdé ọ̀dàrú o ọlá jẹ́ka oṣù Ọlọ́run ọlọ́mọsà sírẹ̀ yìí náà dáadáa ọlá jẹ́ka oṣù Ọlọ́run ẹlòmí wá ní ó jẹ́ ń tu tọ́ bá sì rí ìṣẹ̀jọba bọ́ bá ṣe darí kan yóò sì yíwọ́ wọ́n wá ya wèrè yẹn ọ̀dàpá fàánù rẹ̀ bí àfihànù rẹ̀ bí àfihàn rẹ̀ bí àfi bẹ̀wọ̀ Ọlọ́run wọ́lá ìfira wálẹ̀ táà torí ẹ̀ pé nǹkan alájẹ́ àgbà ni alájẹ́ àgbà ni Ọlọ́run mọ́sà jẹ́ síra dáadáa Ọlọ́run kó wá fi yìnyín jálẹ̀ ní tí yìnyín mélòó ni ẹ̀tún wá fọgbọ́n sí pé bí n bá fẹ́lẹ̀ yìí tí n bá fẹ́lẹ̀ yìí kan lè ṣe àbí kí náà wá ṣe president fún mi lówó wà gánran Allahu Akbar ẹjá sí náà tí náà kan fún wọn kọlọ̀ ń jọ kọ́ dákun kọjáre bókálùkù bí wọ́n bá gbéṣẹ̀ lé àfáàyàn fún yàn ìjọ́ ti ń ṣe nǹkan láyé bí ìjọ president Zumura kò sí tó kàmíláyà tó ha bó láti wá bọ́ báyọ̀ Ọlọ́run tó ní á síra dáadáa ọmọ mọ́sájẹ́ inú síra dáadáa àmín iná àti náà ẹ̀dàpẹ̀já kí kọ́ yanjú bismillahirrahmanirrahim inna a'tainakal kawthar wasalli li rabbika wanhar inna shanihaka huwal abtar afá alkatibi afá jẹ́jẹ́ ṣe Tawfik àfó oníkun kéwú bàbá wa gbà ní gbogbo tí ń jẹ́ adábàtà lápapọ̀ àbí ní gbọ́dọ̀ sí Sauti gbogbo ẹ̀ balance afá àwọn náà aláwáyé ni bàbá olódò méjì ajísàbí ètò ẹ̀dìdé èkó wọn ti wá torí ìtàbà alájí àgbà tó sípò padà wọ́n wá ní sẹ̀ntínárì yìí tí àtẹ́dì ẹ̀ gbogbo bí tẹ́ bá ń lónú ní bàyín débẹ̀ lára àwọn táwọn wí náà wọn ò kí ó lọ́dọ̀ alájí àgbà kọ́dà wọn ọ̀sàsárù àmọ́ gbogbo tí ó bá ṣe nǹkan alájí àgbà wọn rẹ́dí àti fẹ́ra Ọlọ́run ní ẹ̀ sì ní fẹ́ ara dín kankan ìfẹ́ yìí pọ̀ púpọ̀ ẹjọ́ ní ìtẹ̀ ìríwá mọ́tún kálùkù wa tá lọ ibi àwa lọ́nu lẹ́kọ̀ọ́ tẹ́ lọ́hun ẹbí alọ́nu ẹtí ibi ẹtí lọ jẹ wọn sánú ẹbí ẹtí ń ro iyán rí ibi ẹtí jẹ wọn sánú Ọlọ́run ní fi ilẹ̀ ẹ̀lákin kankan mú sàbí ètò ní ẹ̀lákin kankan láì sàbí ètò kí ní ká ké fún yín ẹjá ké fàtíà fún àkótí kọ̀tẹ́ bí ọba yàtọ̀ sí kọ́ máa dá sí náà ẹjá ké fàtíà náà mú sàbí ètò Ọlọ́run kọjọ́ kọjá rí ọmọjọ́ wọlé bàbá yára bá lọ bẹ̀ sàbí ètò bá gbọ́ kí mo lè kú á sì jà tí ìbá yá bẹ̀ wọ́n gbà nínú bàbá wa tó lọ yìí dáadáa irú kí wá lélé ìbáyọ̀ Ọlọ́run wàláhì tó já lọ bẹ̀ ń jọ náà nù àyẹ́sì wá wé kó tẹ̀ ní wá Ọlọ́run má fi ilẹ̀ Al-Fatiha bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladhina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين آمين واسيتيا بابا جوزي واسي بابا فضيلة الشيخ اوكي ẹjá fi sùúkù náà fà fún wáṣẹ olí àlájágbà ọmọ jẹ́ kó náà alárí fún mọ́ jẹ́rì ẹ̀dá sí ọ̀nà àti máa ń ká Ọlọ́run dákun má jẹ́ sí wí o àmín Ọlọ́run má jẹ́ sí sọ o àmín ẹ̀tọ́ Ọlọ́run ò wí Ọlọ́run má jẹ́ wí àmín kọ́dà Ọlọ́run ọ̀sọ̀rọ̀ mí ń gbà mí tó jẹ́ pé ordinary ọ̀rọ̀ lásán ni àmì yóò kò bínú Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ tẹnu ẹ jáde àmín Ọlọ́run jẹ́ ká oṣù Ọlọ́run ohun tó lúwa mi kọ̀ tí ó sọ àtẹ̀yí tí Ànábì mi ò wí táwọnú Kùránì tàùbá táwọnú hadisi táorí táwọnú fúrúwà tàùbá Rabbal Alamin ẹbí tẹ́ ti gbé ní ẹ máa sọ tọ́kẹ̀ Rabbal Alamin à ń bẹ̀ ọ́ tí àgbẹ́ yóò jí wéré rí ẹ̀mí náà sì jí rí a máa súnmọ́ tó jí Rabbal Alamin à ń bẹ̀ ọ́ mọ́já mẹ́nu dé bẹ̀ ní tàwa mọ́já mẹ́nu dé bẹ̀ ní tàwa bàbá mufti àná ló ní wákà náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد
sallallahu alaihi wasallam. نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وصحابه حق قدره ومقدار العظيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وراد الله الذين كفروا بجزهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. Àmín. A dá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A tọrọ ìkẹ́ fún aṣíwájú ayé ọ̀run tí ń ṣe Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ànábì t'Ọlọ́run gbé dìde ní ìkẹ́. Ó gbé Ànábì dìde láàánú. Ó gbé Ànábì dìde ní bùkún. Ó gbé Ànábì dìde ní iyì. Ó gbé Ànábì dìde ní gíga fún gbogbo tí ń jẹ́ àgbáńlá ayé. Sallallahu alaihi wasallam. Bẹ́yẹn bá lóhun gbọ́n, òun máa hàn, òun máa kọ. Tí ó bá ti jọrú èyí tó kọ kalẹ̀ pa Ànábì ṣe, á sì dáde láyà. Àbùkù ni ó máa já sí. Ìkẹ́ ìgẹ̀ náà tá a tọrọ fún aṣíwájú ayé ọ̀run. Àwọn tó ajá àwọn sàhábì Ànábì wa Muhammad. Wọ́n fara gbẹgbá, wọ́n fara gbọ́fà, wọ́n jẹ̀bi lálà, ara ni wọ́n. Kí Ìsìlámù lè rọrùn fún àwa láti ṣe. Ìnira kàn wọ́n, mọ̀mọ́ ẹsẹ́. Ebi pa wọ́n, ara ni wọ́n, tayataya wọn, tọmọdé tàgbàlagbà wọn, nígbàtí ò sí pé tọba kàkàrà ń gírí tààrẹ ẹran fi jẹun ṣe bí mẹ́súyà ń bẹ ní tààrà súyà kò sí mẹ́súyà ń gbà náà. Gbogbo àwọn sọ̀hábà náà bá sàlékún ìkẹ́ ìgẹ̀ fún wọn. Àmín. Látara bẹ́ẹ̀ àwọn tó tẹ̀lé àwọn sọ̀hábà yìí wọ́n yẹ sẹ́ni àbòsí. Gbogbo wàhálà tá Ànábì ṣe táwọn sọ̀hábà ṣe àwọn wá láwọn ò ṣe kankan mọ́, wọ́n wá jókòó kalẹ̀ wọ́n wá ń kọ́ kalẹ̀ wọ́n wá ń kọ́ báwọn kan ṣe ń kọ́ kalẹ̀ níwájú tó ń kọ́ kalẹ̀ lókè tó ń kọ́ kalẹ̀ lótùn, àwọn kan wá ń bẹ níbi kíkọ́ yìí àwọn wá ń tò ó ìtẹ́ ǹkọ̀ yóò ní dàrú àwọn ọmọ tó àwọn kan bẹ àwọn ń sa sóòrùn kó lè gbẹ, kò sí báírò kò sí pẹ́ńsù, tàdáwà ní ń bẹ àti kọ́lámù tó fi ń kọ sára awọ. Wọ́n wá ń sa, wọ́n wá ń tò, wọ́n wá ń dì ní sífìrí wọ́n wá ń gbé kalẹ̀, wọ́n wá ń fún gbogbo ẹ̀ ló kọ. Àwọn kan tó wá dé lẹ́yìn àwọn èèyàn pé ẹ̀yin tá jẹ́ kí wàhálà aṣíwájú ayé ọ̀run Ànábì Muhammad bàjẹ́. Sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ kí wàhálà àwọn sọ̀hábà bàjẹ́. Àwọn tábìín wàhálà àwọn ẹjọ́ ṣòfò, àwọn wá kó gbogbo kinní tí wọ́n kọ̀ yìí, wọ́n wá ń gbé sífìrí kọ̀ọ̀kan ọ̀hún, àwọn wá ń nùnú, wọ́n ń gbànú, wọ́n wá ń dà kúrò nínú awọ, wọ́n wá ń dà sínú tákàdá, àwọn wá dìde yí pé tá ń dà sí tákàdá yìí àwọn wá jókòó á máa kọ́ ọ̀yàn torí kíkọ́ kéwú nígbàtá Ànábì ti lọ tí wàhálà dé tí gbogbo a ti kà nínú sírọ̀ yẹn. Wàhálà bá Ìsìlámù débi pé àti jòkó pàmọ́ kéwú tó wá nira. Àfà àwọn tó ti ru Al-Qur'anul Karim pé tọ́yẹ pé sunnat Ànábì wa Muhammad hadith Ànábì ti wà lára wọn
torógun ogun gòkè ọgbàlẹ̀ ọwá di pé à ń jẹ́ ọmọ kan kéwú ẹni bá ní ọmọ kéwú mẹ́wàá nígbà tó lọ́mọ kéwú mẹ́wàá ọmọ tí ọmọ sọ̀dọ̀ rẹ̀ mọ́ gbé ọ̀dọ̀ rẹ̀ ọmọ kí yóò fún wọn jẹ kò sí tábà náà rí jẹ nínú àwọn yìí àwọn lọ àwọn míì wá dé inú àwọn kọ́rí là ń síhun ìdípele kẹfà àwọn míì wá dé dídé táwọn dé bẹ̀ ní wípé ókè mọ́sálásí kò di tá à ń fọ́n káyé ẹjá mọ̀ pítábádé ẹmọ kọ́mításí ìṣó tóógún tìjà tóógùn wọ́n wá ń kọ́mításí síbi tí ọ̀rọ̀ rò kí mọ́tásí wù sí àkórọ́nù ẹgbà túláṣì ẹ̀ nígbà wọ́n wá fi mọ́tásí lélẹ̀ nínú èyí láti máa rí murabbil akbar shaykhana tajil adabi afáàtọ̀ sọ ní ti ara rẹ̀ fáyé àbùnbùtálà fáàgbà ibi tó bá fẹ́ bù lára mímọ̀ bù nínú mímọ̀ ìtọ́ bá fẹ́ ké máa ké wọ́n wá kéru wọn títí àwọn tó wá fílẹ̀ láwọn ọmọ kéwú wọn wá jẹ́ ni jàmbá gẹ́lẹ́ bá àwọn sàábì ò ṣe jẹ́ jàmbá fànẹ́bì àwọn tó tẹ̀lé àwọn sàábà náà jẹ́ jàmbá àwọn tá a wá wí lọ́mọ kí wọ́n àfáàgbà náà wá jẹ́ jàmbá wá fàágbà eléri wọn jù mọ́ ṣe pọ̀ tóhun tọ́wádá báwọn ká bá ti lọ tọ́lọ̀ ń mú ẹ̀mí wọn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ èmi ó ìrù okò àfáà mi ìrù lẹ́kẹ́wọ́ àfáà mi ìrù ìṣesí àfáà mi murabbil akbar mujaddidul asr shaykhana Muhammad Kamaluddin Habibullahi bóni Musa Sharifi ni wọ́n aláàrígbájìlá àdàbí bàbá gbéṣẹ́ àfágbà wọ́n wá ń ṣe débi wípé Ọlọ́run wá ní iṣẹ́ tó ṣe yìí ẹ̀san ń bẹ táà mọ́ sí fáàtọ́ bá ṣe rú eléyìí pẹ̀lú inú mímọ́ àtọkàn mímọ́ èyí lọ wá já débí lónìí iṣẹ́ bàbá iṣẹ́ àfágbà ló gbé wa dé ìlú wa ìlú Dọ̀fìà bàbá wa níbẹ̀ ọba wa jùlọ tó lù wá fi sí ọ̀gẹ́gẹ́ ìlú yìí bàbá Olúdọ̀fìà of Ìdọ̀fìà ẹ̀rọ àpòlá ṣe ń kí wọn káábíyèsí o rahimahullah báwa sàlékún ìkẹ́ ìjẹ fún wọn àmín mọ́jẹ̀lú dàrú tá fi yàn mí àmín èyí tábà yàn náà ṣe lẹ́ni tí ọmọ ṣáájú ní sáfù wájú tí ọmọ tó lẹ́yìn bàbá ìmáàmù àmín àmín ìṣe wá lẹ báyìí àmín òun lẹ́fi gbá mẹ́sẹ̀ fà àmín tí ìbá ń fọwọ́ ra kò nínú ilé ọlọ́ba tá dáadáa nílùú nípa tọ́ba lọ́ba ọba àgbákàtọ́ máa jájẹ tọ́ mọ́ ń pa bọ́ sí ń jajá gbígbó ajá tí ń jẹ wọ́n àbá yóò fi bọ́mọ̀ lúlò irun tí ó yàn fún wa nílùú wa ìwọlá àfàgbà Tajil Adabi irú ìjọmọ̀ tó lẹ́yìn bàbá wa ìmáàmù ni àmín bàṣẹ wá sàdúrà fún bàbá wa Olúdọ̀fìà tó sílé tọ́lọ́wọ́ bá lọ bàbá wa ìmáàmù wa láyé ta wà yìí adamallahu wa hayatahu àfáà wa lẹ́ ń ṣe ọba tó ṣe yí ní ìmáàmù dáadáa ẹ jókòó kẹfẹ̀yìntì ẹ̀dàkọ̀ ìjòkó ẹfẹ̀yìntì tọ́wá kó gbogbo àwọn èèyàn ńláńlá sábẹ̀ yín báyìí ọwá ṣe yí ní ìmáàmù rẹ̀ gbogbo tí ń jẹ́ ìrìnàbà lójú ní báyìí àmín èmi ma ń dá zàkà tó bá wọlé ẹ̀yin àfáà èyí ma ní àìnù dráìfì ka àìnì tíflì lẹ́sàbí àìnù lè àmọ́ tó pé àìnù lè àmọ́ màbí ní yù lòun
àwọn àgbàlagbà wọ́n ní ojú àlejò dà gẹ́lẹ́ bí ojú afọ́jú wọn náà èébú ti wà ń bẹ̀ bí ojú ọmọ tuntun ní ẹ pé tọmọ tuntun bá dáyé kò ní mọ bàbá kò ní mọ ìyá tó bá padà ojú ọ̀padà wá ńlá yóò ní bàbá ìyá ni àmọ́ tẹ bá pòlú ojú afọ́jú ẹ ti bú nù pé tí èkó lọ́dọ̀ yìí kò ní kí nà mọ́ àwọn àlejò tá a bá ojú wa dà gẹ́lẹ́ bí ojú ọmọ tuntun ìmọ̀ dákọ̀ òun náà jẹ́ ìrìnà ní tí fìmẹ́tọ́ yẹ kí n kí látara kíkí bàbá wa imam mo kí àwọn bàbá wa àgbà Ansarudeen adamallahu hayata bàbá ọlọ́mọjọ́ bàjẹ́ fún yín amina àgbà yín ò ní dàrú amina wa ila li amami insha Allah Àmín. látara bẹ́ẹ̀ mo kí àwọn bàbá wa ẹ má bínú bàbá wa Naibul Iman Justice Mufassir mọ́jọ́ bàjẹ́ fún yín amina mo kí àwọn bàbá tó ń bẹ pẹ̀lú wọn bàbá Balógun Ìmọ̀lé ọmọdé wa ni wá àwọn àmàlé rẹ̀ ni àwọn àtàwà láti máa lè mọ́jọ́ bàjẹ́ fún yín mo kí àfáà tó wẹ̀ dáadáa yìí Mufassir wọn nìkan jẹ bàbá ní dọ́fì àbájọ ẹ̀bá tọrọ ago yín àmọ́ kò lè ṣe dédé ọwọ́ mi aláàdájọ́ ma dáa sí amina la ilaha illallah Àmín. mo kí àwọn àfáà wa wọ́n fi hàn pé mo lówó aṣọ mo sì lówó tí mo lè gbé fún télọ̀ Chief Sẹ̀lúdẹ̀rọ̀ Ayédẹ̀rọ̀ Allah ìfẹ́ tẹ́ ní níbi àfáà wa Ọlọ́run jọmọ sódò sí lára yín tọmọtọmọ amina bàbá alájẹ́ àgbà atasaluni hakikota manil kamalu bá ń gbé fún àfáà nẹ́nẹ́ lọ́bẹ̀ ń nínú tọ́lọ̀ ń ṣe fún bàbá alájẹ́ àgbà Allah níbi yìí níbi ìmọ̀ mo tó tún sọ fún eléni gbogbo ẹni yòówù ọ̀gá ni ó kúrú ni ó tínrín ni àgbà ni ọmọdé ni tí bá ti ń bínú bàbá àbí sọ̀rọ̀ láìdá kú lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ ẹnu kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Allah ìtawà rírí ni bàbá kan bẹ lọ́dọ̀ wa ẹnu àbùkù brọ́dà mi ní fàánù ìmọ̀ ń fẹ́nu àbùkù kan bàbá ẹnìkan wá ń bẹ òun wà á ṣe má ṣe ìjọmọ ènìyàn wẹ́rẹ́wẹ́rẹ́ fàájì wẹ́rẹ́wẹ́rẹ́ ń ṣe ọ̀kan máa ń sọ̀rọ̀ tí ọ̀dá sí bàbá kò kọ́ àwọn ọmọ rẹ̀ tẹ̀lé wa pé ká mọ lọ lé kéwú ìgbà tí ó kú kọ́tà ló kú sí. Allahu akbar ẹ wá lẹ́ni kejì bàbá wọlé ìwọ̀n ń ba bàbá lọ́wọ́ ẹni bàbá dáadáa bàbá aláníyàn rẹ̀ ọwọ́ kú dáadáa ẹ rò pé ọba ló kú ni níjọ́ tí bàbá wa yìí kú pẹ̀lú àníyàn mímọ́ ìtẹ̀sẹ̀ wọ́n gbé yín ẹ̀yìn ìyá wa bó kí yín ọjọ́ bàjẹ́ fún yín àmín bọ́wọ́ kí gbogbo àwọn àfáà wa níkàlẹ̀ president wa ní Sheikh Abdullahi onítòlótòló adamallahu hayatahu and the president ẹ dìde bá yá kíkí àfáà wa àgbà ọmọ lẹ́yìn president wa ní àdúrà tábà ṣe fún yín yọ mọ́ yín dalẹ́ ẹ dákọ̀ jókòó àmín mo kí gbogbo àjẹmọ́ ẹ má bínú ọjọ́ sí lọ àwọn elétò ń wò mí wọ́n sì fún mi sáyìn mo wá kí àwọn àfáà wa àgbà àwọn àfáà tó kọ́ wa tó ń rìn wá bàbá wa àdúrà gbà ni àwọn bàbá anẹ́sẹ́nà mi ṣànà ni àwọn bàbá wa tó jẹ́ elétò mo wá kí àfáà wa Alhaj KSK mo folúwa sọ adamallahu hayatahu gbogbo àwọn àfáà tí kíkí tọ́sí ẹ̀dàkùn mo kí yín àkókò ni ẹ̀yin bàbá à ń sọ nípa wípé 100 years azumuratul adabiyatul kamaliyya tí ì sábùmọ́ lànàtúláhì alàlùkàṣìbí ì sábùmọ́
a ní wípé bàbá ti bẹ̀rẹ̀ sí kọ́ mọ́ ń kéwú tọ̀sán tòru ń ṣe 100 ọdún lọ́dún yìí tá a gbé kalẹ̀ lódidi kò sọ́jọ́ eri bàbá ń bẹ̀ o kò sígbà tí wọ́n kéwú ń bẹ̀ o kò sígbà tó ń lọ ní bàbá àtà ń bẹ̀ o kò sí ti sẹ̀mí wọn ń bẹ̀ tí bàbá gbélé kéwú kalẹ̀ ó tó ní kásàdúà rẹ̀ àbí òtó ládùá tó ráwọ̀ èyọ ó tó kásẹ̀ háflà ayẹyẹ rẹ̀ àbí òtó kí ló fà tó fi tó a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Olúwa ní innal ladhina amanu wa amilus solihat ibẹ̀ ni ó bá lọ. innal ladhina amanu wa amilus solihat inna la nadi'u ajra ahsana man amalan. inna la nudi'u ajran man ahsana amalan inna la nudi'u ajran man ahsana amalan. Ọba tó láyé ó ní dájúdájú ẹ ti ṣe dáadáa àbí dáadáa asọ́lùkọ dáadáa àwa kó jáde dáadáa ó kéwú lọ́dọ̀ àfà dáadáa ó parí kùránì tán ó tún wá kéèlì mi lọ́dọ̀ àfà tó dáa ó wá mú ìwà àfà tó kọ ní kùránì ó mú ìwà àfà tó kọ ní ìlìmí ó mú ìwà tànàbí wa Muhammad ó wá mú ìwà tòbí rẹ̀ lákọ wọ́n wá mú ìwà tòbí lábo wọ́n wá ń lò Ọlọ́run ní dájúdájú rú àwọn ẹni yìí. innal ladhina amanu wa amilus solihat. Ọlọ́run ní àwọn tó gbèmí Ọlọ́run gbọ́nù wọ́n mọ̀ pé kìíní yìí dáa ní kọ̀kọ̀ wọ́n wá ń ṣe ní tansẹ́nì dídá rẹ̀ ó dáa ní gbangba wọ́n ń ṣe ní tansẹ́ntì dáadáa rẹ̀ wọ́n wá mú dáadáa yìí kọ̀ wá jẹ́ tàwọn nìkan wa amilu solihati wọ́n tó wá ń pín ká fáwọn ọmọ kéwú dáadáa ni ẹ máa ṣe ìrìn tó dáa ni ẹ máa rìn aṣọ tó dáa ni ẹ wọ̀ bẹ́ẹ̀ máa gbéṣẹ̀ dáadáa ẹ máa jẹun tó dáa ẹ máa mu tó dáa ẹ máa wò hàràhàrà. innal ladhina amanu wa amilus solihat. Ọlọ́run ní àwọn tí ń ṣe dáadáa yìí wọ́n kọ́ lé kéwú wọn wọ́n kọ́ ọmọ kéwú wọn ò fi ara ní ọmọ kéwú níbi owó sísan lé kéwú àìmọye tó jáde ní az-zumratul adabiyyatul kamaliyya tí ọ̀sánwó jáde àìmọye tó lọ tí rọ̀ ọ̀fẹ́ àìmọye tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kówó fún tí ò fi jíṣẹ́ fáfá rẹ̀. Ọlọ́run ní àáfàá yóò wá mọ́ ọmọ kéwú yìí kọ́ wá ṣépèlé ìwọ̀n ṣe tó dáa pẹ̀lú ọmọ kéwú ń sọ̀rọ̀ tó dáa pẹ̀lú ọmọ kéwú kò sọ pé gbogbo ẹyọ àáfàá mi ẹ̀dá kan fi mí lẹ̀ náà wọ́n ti bá mi sọ̀rọ̀ lóye ọ̀tọ̀ níbi tí ń lọ tẹ́lẹ̀ ìwọ̀n ń sọ fáwọn ọmọ kéwú wípé èmi ni ẹjọ́ ìwà pẹ̀lẹ́ dọwọ́ yín ìrìn pẹ̀lẹ́ dọwọ́ yín ọ̀rọ̀ pẹ̀lẹ́ ni ẹ máa sọ ẹ̀ka gbogbo ẹni tẹ́ ẹ bá tóun náà kí ẹ̀ka kọ́mọ ìyá yẹn kà á kẹ́ bí wa amilu solihat. wa amilu solihat. iṣẹ́ tó dáa jùlọ wọ́n wá ń ṣe lọ́sàn-án lóru wọn kọ̀rọ̀ wọn dọ̀tí kí n gbangba wa mọ́ wọn wọṣọ ní bàǹtẹ́mọ́lẹ̀ wọn wọ aṣọ ní bàǹtẹ́mọ́lẹ̀ wọn wọ aṣọ ní òǹdè mọ́lẹ̀ gbogbo ọmọ kéwú tọ́jọ́ ọmọ kéwú bàbá tí bá ń lo ìgbádìí àmúndì òjìtá
ìtò ẹ̀hún tó dé wọ́n máa ń gbé ní tó bá gbé ní ó sì wà òkè ó ní kí lọ́nà tó fi jìtá ìjọ tó yí ìkankan bá ṣẹlẹ̀ tó bá bọ́ lọ́gbà ọjọ́ àfáà rẹ̀ àbùkù tó ní jẹ́ fáfáà rẹ̀ hùn kọ́dà bọ́ jẹ́ yàásí náà wọ́n dé tọ́ sẹ́mọ́ fúrọ̀ sẹ́mọ́ apá ó jìtá listen to me ìní àràmù ni o ló ṣe o jìtá ní ń dákọ̀ o torí kìí ṣe mọ́nájì bàbá ni ká de tíra mọ́ fúrọ̀ ká dé má pa o lè hẹ́ kó mú o lè kó gbé mi ẹ̀sìn wẹ́ gbọ́ mi yé àìmọye nǹkan tẹ́yẹ̀ máa ń gbé ní ayé ká gbé mi ní. Innal ladhina amanu wa amilu solihat inna la nudi'u ajra man ahsana amalan. Bàbá bí àwọn sọ́jà ṣe oríṣiríṣi kalẹ̀ mo máa ń sọ kí nìkan mo tún sọ lónìí gbogbo ìmọ̀ tá a lò tábì lọ ní pọ́lọ́hún gbogbo kéwù ni bàbá ti kọ́ wa. Èmi yìí ní pọ́blẹ́mù nínú ayé mi púpọ̀ ẹgbẹ́ mi ní nípa ọ̀rọ̀ kéwù bàbá wa ò fi nǹkan mi mọ̀ wá láti kínkínní wa tayọ kéwù a jí sínú kéwù adàgbà sínú kéwù ni ẹ jẹ́ wá sọ ìtàn bàbá fún yín tó ṣẹlẹ̀ sí mi tó já sí wípé èèyàn sì lè parọ́ mẹ́ni ọlọ́run ẹ ti mọ kòórú ẹni bẹ́ẹ̀ kọ́dẹ̀ ní lásán ọ̀gbọ́dọ̀ parọ́ mọ́ àgbákà yìí wá dé mo ti sọ̀rọ̀ náà rí bàbá abú náà ó ní mú pẹ́pẹ́yẹ lọ́wọ́ ńjọ́ náà ọwọ́ ké nǹkan sí mi lérí wọ́n wá ní tí oyin ń fò lọ kínú kan kùn lọ ni ẹ̀bùn tọ́lọ́ ń bùn mi bí gbogbo ẹ̀sìn kù lára mi nù kọ́dọ̀ yìí lè dá Kùránì kà mọ́ àáfàá mi al-marhum Sheikh Suleiman Akpọ́ wọ́n bá mi sunkún púpọ̀ tó ní wọ́n fẹ́ mi gan ó ṣokùnfà tí mo fi rìpítì zubra ní tí n sọ yìí o mo wá wà ní fatara ìdààmú gidi àníkà kò yé mi mọ́ ẹ̀gbọ́n bàbá mi wọ́n ní tó kù ìpẹ́ kí lọ lè kọ́rì wáyà bẹ́ẹ̀ ni ìgbà tí ìkan kò yé mọ́ ìwọ́n ṣe rẹ́dàrẹ́dá kí ẹ̀wọ́n ṣe rẹ́dàrẹ́dá bàbá ẹja dúó wá lérí tọ́lọ́hun látara àfáà wa wọ́n ní lọ kọ́rì wáyà wọ́n wá fi mí sílé pàkó nítorí ń ṣe ìwáyà mo wá lọ ṣe ìwáyà mbẹ mo lọ́jọ́ àkọ́kọ́ ọjọ́ ẹ̀kejì ẹ̀kẹta ìgbà tí ó di mọ́júmọ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ sátọ̀dé mọ́júmọ́ òun tí ń pé bí ọ̀sẹ̀ kan tí mo lò ń bẹ̀ mo wá rí Sheikh Kamaluddin fìlìmọ̀ náà mi mo sọ̀rọ̀ yìí kọ́dà mo sọ fún àdùktúrù mo sọ fáwọn èèyàn dé mo sọ fáwọn èèyàn gẹ àwọn èèyàn mọ ọ̀rọ̀ yìí mọ̀ mi mo wá rí bàbá mi nígbà ní bàbá mo wá rí Sheikh Kamaluddin fìlìmọ̀ náà mi mo ní bàbá dúró lẹ́nu ọ̀nà lékéwù ní Zumura wọ́n wọ white àgbàdà wọn sì fi tennis white sí canvas white bí mo ṣe rí wọn nù mo wá rí àwọn bàbá wa àwọn àfáà wa àgbà bàbá mi àlò mọ́tà mo wá rí àwọn bàbá wa Sheikh Abdul Wahab Daniel mo wá rí wọn àwọn takété sí wọn báyìí bàbá wa dúró bí èyí pé wọ́n fẹ́ mú late comer ṣe àtọ́ bá fẹ́ wọ Zumura gbansasa ni mo wá rí wọn mo láwọn yẹn wọ́n sẹ́yìn bàbá ni mo wá jí ní aago kọjá 40 ìṣẹ́jú ó lé kankan mo dìde kí ló fà á bàbá ni bàbá mo rí tó pàṣẹ mi sókè pé ibo ni wọ́n lọ látijọ́ yìí ọyá máa gòkè lọ ìwọ̀n ń wá aṣọ mi aṣọ lè kéwà tí mo jí lóru lágbo lé lọ́dọ̀ wa
a sì ní agbolé báyìí òjò máa ń rọ̀ láàrin àmù a ní àmù mẹ́rin ni ọ̀kan fọ́ ọ padà kú bí àmù méjì ibi ọ̀sọ̀rọ̀ ni wọ́n gbé e sí ẹnìjọ́ jẹ́mi mẹ́jọ̀kó wọ́n wá jí lóru wọ́n ń fi ọṣẹ kan ní kòǹgí ọṣẹ kòǹta tọ́wẹ́ pé tọ́sẹ̀ yìí bá àfà ìmọ̀ ń fa ọwọ́ ya mo wá rí ọṣẹ náà lójú mi mo á mú ọṣẹ yìí ìwọ́n fi ń fọ aṣọ mi mo wá fọ aṣọ òun mo wá ń wàláhì láàrin ìwọ́n yẹn ìjọ ọmọ mọ̀ kó rúgùn bàbá tó ní mọ́ lókè mo ṣe bẹ́ẹ̀ tán bàbá wa Mu'azzinu gbà ní bàbá lẹ́kọ̀ọ́ ọ̀bẹ ni bàbá àdòwú ni à ń pè wọ́n ti kú tipẹ́ wọ́n wá pèrún ìrun aago mẹ́rin ni wọ́n pè aago mẹ́rin àbọ̀ nídàájí mo náà ṣùgbọ́n àtúntà ìwọ̀n lọ lẹ́yìn aṣọ yìí ọdún àárọ̀ lẹ́nu kan mo gbá sọ́wọ́ ọlọ́bá aláyé wa àwọn bàbá mi Sheikh Abdulkadir Waliyullahi bàbá mi ò ṣe gẹ̀tìmọ́nù rí láyé ìtànbọ̀ wa ń bẹ gbogbo bí tí bàbá mi iṣẹ́ wọn kọ́ ọmọ kéwù ni wọ́n sì jẹ́ adájọ́ wọ́n tó bàbá mi ṣe gẹ̀tìmọ́nù bí ọba ìbá ṣe gẹ̀tìmọ́nù fáàrí ni fún mi pé bàbá mi ò fólé ìwọ tó ní bàbá mi ṣe gẹ̀tìmọ́nù èyí tó fi mú ìyá bàbá tiẹ̀ kọ́ yẹn adìẹ tó fi lé ilé mọ́ mo wá délé kéwù mo wá bá bàbá lẹ́nu ọ̀nà lé kéwù bí mo ṣe rí wọn lójú oorun ní mo ń pa mí lẹ́kún dọ̀la mo wá rí bàbá ni láwọn kùtùkùtù mo ti lé kéwù bàbá ni wọ́n wá fà mí ẹ̀ka àkọ́kọ́ tó fà mí ní múnú wọ́n á fà mí wá ibo ni wọ́n lọ látijọ́ yìí sì ń gbẹ́ àwọn náà bóò ní ọya mọ̀ sọ lókè lókè ní bàbá wa Alhaji wa Sheikh Abdul Wahab Daniyal ni wọ́n ń jáde nínú ilé wọn àwọn sọ̀sẹ̀ ń jáde ìpayà yìí wá mú mi púpọ̀ bíṣe àtìgbà náà kọ̀sẹ́ tó lè yọ̀fẹ́ kí ó lọ́dọ̀ mi bóri ṣe dé bá mi nù èmi Abubakar Abdulkadir náà aláàrùbí lẹ́ẹ̀sí ń jẹ Mali ni wọ́n ti fún mi ìgbà tí mo lọ Mali nìyẹn Abubakar ní bàbá mi sókọ̀ mi Abdulkadir náà ìwọ tó ń béèrè ọ̀tọ̀ tá à ń ṣe mo tún lè dá kọ́kọ́ yá mi ọ̀rọ̀ rùfẹ́ mi bẹ́ẹ̀ innal ladhina amanu wa amilu solati Ọlọ́run ní àwọn tó ṣiṣẹ́ dáadáa fọ́mọ ọlọ́mọ yìí wọ́n ní bàbá mi ń kọ́ mo ní wọ́n ń bẹ ní ọ̀nà bàbá rẹ̀ sì fẹ́ràn àfáà rẹ̀ púpọ̀ bàbá rẹ̀ sì fẹ́ràn àfáà rẹ̀ púpọ̀ inna la nudiru ajran man ahsana amala ọlọ́láwẹ̀ ni yìí subhanallah walaha innal ladhina amanu wa amilu solati inna la nudihu ajran man ahsana amalan. àwọn àfáà wa àwọn bàbá wa olùrè wa innal ladhina amanu kwaba wọlé kwaba wọra ahlan wa sahlan wa marhaban bikum ibo innal ladhina amanu wa amilu solati àwọn ènìyàn là ń sọ̀rọ̀ wọn inna la nudihu
أجر من أحسن عملا. èyí ó ti mà pẹ́ ní eré nìyí kọ́ba àṣàlékò rẹ̀ fún yín sá Àmín. kọ́ba àṣàlékò rẹ̀ fún yín. Àmín. gbogbo àwọn bàbá àti bàbá chief imam gbogbo wọn ni wọ́n ń kí àwọn afá wa àgbà adábí gbogbo àwọn ìyá wa náà ń kí àwọn bàbá wa. إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا. àwọn ẹni rẹ̀ tẹ́ okay. أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ẹ̀san wọn ló ń dákọ̀ ọ̀hún. ويلبسون ثيابا. farabalẹ̀ má dà sẹ́nu ẹ̀rọ ìmínú ọmọ wò. إن الذين آمنوا وعملوا الصالحات. ẹni rẹ̀ ni ó bímọ rẹ̀ kalẹ̀ ẹni rẹ̀ ni ó máa sọ̀rọ̀ rẹ̀ ẹni rẹ̀ ò ní fẹ́ kí nǹkan dàrú láyé bàbá ò fẹ́ kí nǹkan dàrú mo fi sọ pé ìrì Ọlọ́run irú kú bí bàbá ṣe lọ lè bá ọ ní ojú kémi náà kú. tí òun ní ọba jíìn ó sòrò sí ládùúgbò o bọ́lọ̀ ṣe pa bàbá ni kọ́ pa mí ibi tí bàbá sùn sí ni kí n sùn sí ṣe kèsè pé ń sùn lé wọn bá bó wọn ṣe kú má ṣe lọ ayé má ṣe bá Ọlọ́run ni kò ṣe tèmi àwọn bá kára bùkọ́ níbẹ̀ náà. bàbá bá a débi wípé tó bá ń rí bà kò sí ẹni yòówù tọ́lọ́run bá fi ṣe sẹ́yìn pé àlá lílá Ọlọ́run bùn wá jura wa lọ kò bùn ẹlòmíì èmi ni kò bùn mi lálà àmọ́ ńlá tí mo bá lá èyí tó máa ń tọrọ ní kí n má lálà wallahi làárí àlá tí mo bá fi lè lá àwọn ẹni ire àwọn ẹni ayọ̀rọ̀ rẹ̀ síra wọn ni wa'amilu salihat. wa'amilu salihat inna la nudi'u ajra man ahsana amalan. àfọwọ́ al-Mahami Sheikh Yusuf Abdulsalam Al-Adad Ar-Ra'is àfọ akọ orin kan kí bàbá wa Khalifa tó lọ lánàá tí mo ń wo orin náà ó sojú àwọn èèyàn nínú ilé níwájú àbá Khalifa mo sì fò sókè mo ní kálàmù yìí gbẹ. Allah. orin náà lágbà púpọ̀. Allah. Hazalimanono imada dari izihana. a bàbá Khalifa tó sílẹ̀ tó lọ́hùn lọ. Bàbá rẹ̀ àbá yìí máa wò mí ọjọ́ ti lọ sáà máa wò mí ọmọ mú orin wá sábà máa ya kéwù ni. Ẹni rẹ̀ abasúnmọ̀ àbá ẹni bá lẹ́kọ̀ọ́ ti mọ tí mo wí hùn. Ẹni rẹ̀ táyé parẹ́ ẹni rẹ̀ ni ó máa jẹ́ ẹni rẹ̀ ó máa pòdúsì ẹni rẹ̀ ni táyé parẹ́ ẹni bú ń kọ́ kí ló pòdúsì. Hazalimanono ikú. Imada dari izihana. Ẹ wo ọwọ́ wo òpó kan nínú òpó tó dáa nínú ẹ̀sìn ìgbà ikú fàyà. Mautule adibi fa abukale sawalijana. Bàbá wa ikú bàbá wa dùn wá àwọn ẹsẹ̀ ní tó yẹ pé máa ń káwọ́ sẹ́rí sunkún lásán tọ́kàrò ní sunkún ọkàn wa ní sunkún.
يا شيخنا جبت عنا والقلوب على bàbá pamsec ẹ máa wọlé. جمر الأسى تشتكي الأجسام حيرانا làwíyá كنت السراجا إذا ما الليل أظلمنا وكنت للعلم عنوانا وتبيانا gbogbo wa وكنت للعلم àfọ ẹ̀ sáà gbogbo wa ẹ dáhùn já jókòó bó ṣe wá nu ẹ dákun ẹ̀yin bàbá ìyá wa èmi fẹ́ polówó kìíní kan fún yín sẹ́yẹ́rà ẹ dákun torí tọ lọ́hùn ibi tẹ́tì láti bọ̀tá tó dáa ni ẹ fọmọ yín sí ààyè tẹ́lẹ̀ pé ààyè yìí yóò mú mi láti bọ̀tá tó dáa ọmọ mi ò ní di ẹni tí ọmọ gbé ológbò mi ọmọ mi ò ní di pé fàáyà ẹ wó olúlẹ̀ ẹ dákun ẹ fọmọ yín sí bẹ́ẹ̀ ṣe pé yìí dákọ̀ mi kan ibi tẹ́ ẹ mọ̀ pé yóò dáa tẹ́ ẹ máa rí wà pẹ̀lẹ́ ìwà rẹ̀ ìrìn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ òun ni fọmọ yín sí. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ìyá yìí bàbá ẹ tọ́jú àwọn ọmọ yín o bàbá tó bí bàbá alájà àgbà tí màmá wọn tọ́jú wọn ni anamọ́nàná bí mo kọ́ bọ̀ bá ṣe kírun ó tún tọ́pọ̀ sẹ́nu ayé àwọn kan ń bẹ àwọn gbẹ̀yìn mi wọn ò sì ní yọkùn ẹgbẹ́ lọ́hùn lérí bíbí àwọn ọmọ tẹ́nì kọ̀ọ̀kan wá bí ká lè bá a jẹ́ ní ire lónìí àtọ̀lá kẹ́yìn wa mọ́ bá wò subhana rabbika rabbil izzati amma yasifun. salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. inna hadhihi tadhkiratun faman sha'a ittakhadha ila rabbihi sabila. ẹ̀wì. inna hadhihi tazkiratan wa man sha'a ittakhadha ila rabbihi sabila. bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ tó bá dùn máa nú tó sì bá nǹkan lára ẹ̀ wọ́n lẹ́yìn òbí ẹ tọ́jú àwọn ọmọ yín. wọ́n sọ̀kalẹ̀ síbi tó dáa wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú tó dáa. wọ́n ní wàlíyà ọlọ́run ọba kan ń bẹ. Naam. ìyá náà wàlíyà ọlọ́run ni. ok. wọ́n wá sọ fún un pé ó ṣe wàhálà púpọ̀ wọ́n lọ́lọ́run ó bùn wọ́n náà lọ́mọ tí ayé ọmọ wárí fún. ok. tọ́lọ́run ó sì dá ọjà alẹ̀ fún tí ò ní tú. ìyá náà wọ́n pé kí ló wọ́n máa ṣe o wọ́n sì níbi tí ń gbé àwọn tí ń gbé bẹ̀ máa ń gbéra wọn mí ni. ìyá wọn wá mójú àlàrúbá yóò máa wá dáná fún gbogbo àwọn tó máa ń gbéyàn mímẹ́. ẹ má wọrí oúnjẹ tọ̀sán gbé àlàrúbá tẹ́ máa jẹ wọ́n ti máa ń bá dà gbogbo wọn náà ni a máa ń fọwọ́ ra ọmọ náà wọn lérí tó fi di tó fẹ́ dì. Allah. wọ́n máa bá ní tí àwọn bá wínú o ẹ máa ṣe sàárà láti fẹ́ lómi lásán tí ó fi gbogbo tó ní lọ́kàn pátápátá yóò sì túká gbogbo èèyàn ká máa bá la gidi àwọn àbá àti ẹ̀sìn wà sí fún ọlọ́mọba á kí àwọn bàbá pamsec ọlọ́run jàrí wọn pẹ́. ọlọ́run jẹ́ máa bẹ pẹ̀lú dáadáa àmín. ọlọ́run jẹ́ ká ṣoṣo ọlọ́run àmín. àjọ wà níta ní gbogbo ojú ní iná lọ́dọ̀ bàbá alájẹ́ àgbà ni wọ́n tán sínú alájẹ́ àgbà kọ́dà èmi ọmọ pé ìlú wa ń bì ní wọ́n bàbá yìí ti ń lọ lọ́rin àjọ ń lọ náà ni. bẹ́ẹ̀ni. ẹ̀dàkùn àwọ́ àtọ́ bá sọ̀rọ̀ ọlọ́run afọ́kúnmọ̀lá àtàmà sí bá àfá àwà mẹ́ta la máa ṣe bẹ́ẹ̀ni kọ́dà á sì máa kà máa kúnlẹ̀ sí ni afọ́kúnmọ̀lá afọ́kúnmọ̀lá afọ́kúnmọ̀lá. àwọn bá wa gbá wọlé ńgbà tí bàbá ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ni. afọ́kúnmọ̀lá alámọ́ lọ gbọ́ bàbá. bisimilahi inna a'tainaka bisimilahi rahmani rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar. nígbà tó yẹ kẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tó yẹ kẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ bàbá wa gbáyára wọn ló ti wọ́n náà nù. ẹ ń gbọ́ nígbà tó yẹ kẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní sẹ́sànwó rẹ̀ olóòlẹ́ sì san. ẹ bẹ̀rẹ̀ sẹ̀ sí wà sí tán ni ẹ má tún sọ̀rọ̀ mọ́
ọlọ́run kọ́ dákun àfàánù rẹ̀ àfáàwà al-arifu billah sábà sọ̀rọ̀ ọlọ́run ẹni tí bá wù wọ́n lọ́kankan bí wọ́n ti rí nánu Musa ni wọ́n lọ́kankan bẹ́ẹ̀ni àwọn bá dúkọ̀rọ̀ tán Muhammad ni wọ́n insha Allah ẹni tí bá ń ṣe ọmọ làkejì náà ní ṣe wọ́n bẹ́ẹ̀ni kọ́dà wọn tó kọ́dà bí wọ́n bá ń bá yàn jà tó bá di bí pé mo nípa àti ṣe nǹkan yìí wọ́n sì gbàgbé jà àmọ́ ní ẹsẹ̀ wọn láyé fún di ọmọ nù ẹ̀ tí ń déje yàn náà nù èwo wá ní gbogbo nǹkan sì ṣe tọ́ ọlọ́run bó ti dáhùn kálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ bá wá yára ọlọ́run dákun àfàánù ra fi bí ọ́ gbogbo tọ́lọ́run sí fún yín ọlọ́run má jẹ́ sunkún lérí ẹ̀ àmín àlékún jámọ́nà ọlọ́run tẹ́ fi lò jẹ́ ẹ̀rin tẹ́ lò jẹ́ ẹ̀ta tẹ́ lò àná tọ́ gbogbo tẹ́ fi máa lò tẹ́ máa fi lò tẹ́ máa fi lò tẹ́ máa fi lò ọ̀run dákun má jẹ́ kí jámọ́ ọlọ́run ó kò lára yín láyé àmín ọ̀nà jẹ́ kan ṣoṣo ọlọ́run àmín la ilaha illallah àmín ẹ̀kíní ń wí ẹ̀dákun ẹgbà kí ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí yín láyé àmín ọfọkọ̀ ọlọ́run dákun má jẹ́ fọ́kọ̀ àmín lójú àwa tá ń fẹ́ yín àmín àtẹni tí ò fẹ́ yín àmín kọ́dà ẹni tí ò fẹ́ yín kó máa kí àmọ́ bó ti ṣe ọyọ kó tún kó sọ́wọ́ bẹ̀ wọn ọlọ́run sì tún yọ ọlọ́run kó máa yọ yín o àmín ọlọ́run má jẹ́ tún máa tún ṣe àmín ọlá àmínà ọlá àmínà alọ́dọ̀ àfáà nánu bẹ́ẹ̀ni gbáwá ìdọ̀fihàn tèmi náà jẹ́ kan lára wa bẹ́ẹ̀ni ilé wa nù ń bẹ̀ wọn níbi ọ̀kan kan títí wọn ní ilé wa wá títí gbàbẹ̀ kọjá ni ok títí gbàgbẹ̀ kọjá ni ok àmọ́ lọ́dọ̀ àwọn bàbá ok tàbá ti kó ń bẹ́ẹ̀ àwa lọ́dọ̀ àwọn ìlú àbí bàbá ìmọ̀ bẹ́ẹ̀ni tàbá ti kó lọ́dọ̀ àwọn bàbá àwa lọ́dọ̀ àwọn ìlú tàbá ti wá kó lọ́dọ̀ àwọn ìlú àmọ́ àwa lọ lọ́rin insha Allah ẹ bẹ̀rẹ̀ lé wa insha Allah afakumullah ayakumullah sa akrakum أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah àyàn nabi Muhammad sallallahu alayhi wa sallam. àwọn àfáà wa tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run wọ́n ti àfáà wa ọmọlẹ́yìn ti ṣàdúrà fún wọn àfáà wa al-Arif Ọlọ́run máa ṣèyí lájẹmọ́ àmín ṣùgbà gbàyí tẹ́ ṣe kó fi sínú mizanil hasanati àmín wọ́la ámílẹ̀ kanáà àmín. tó àkí bàbá wa onílùú Abrahi Ọlọ́run kó bá wa kẹ́ bàbá wa ní Dọ̀fìà àmín. bàbá wa àná nígbà wọ́n dórí oyè wọ́n wá síwájú bàbá Ansar Islami gbà wọ́n ní àlejò wọ́n tún ṣàjọ̀dún ọdún kan àtúnwábí wọ́n fún ọmọ ìyá wa Jẹ̀tí lóyè tọ́ kálukú bá dé bọ́stọ̀ bí ẹ̀yọ́ sọ̀kalẹ̀ náà kò dáa káwá wọ̀lú báyìí ká má ránṣẹ́ àdúrà sí wọn
ọlọ́run bá kẹ́ bàbá Àmín. ọlọ́run bá ṣàánú wọn Àmín. ṣe wọ́n ní sàmàrí àlìjánà Àmín. bismillahi qul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahadun. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. bàbá wa Àmín. ìmàmú àgbà nílùú Ìdọ̀fìn àdúpẹ́ o Damallahu hayatahu. a fi àwọn bàbá kí gbogbo ẹ̀yin ìlú látòkè délẹ̀ bàbá wa ọlọ́run bá kí yín o Àmín. ẹ ṣé púpọ̀ ẹ kú àlejò àwa ọmọ kéwú tá a jẹjọ́ kan náà bàbá wa Pamsec Àyìnlá Allahu Akbar níye wọn láwọn nìkan wọ́n gba àlejò yunifásitì millions of naira sí ni tá a lọ àdúrà tá a máa ṣe a lọ bá wọn kòkòrò ńjọ́ náà Alhaji wa Umar ni Wọ́n ti ń jẹ́rìí sí. kò sí nǹkan kan tá à ń sáàsìlámì ó ṣe tádàbí ẹ ó ṣe níwájú ní àwọn Pamsec wọn wà Allah. ṣẹ́ẹ̀sì máa rí ìfẹ́ tẹ́ rí òun ẹni àfáàwà kan ní àlèhógbò ìfẹ́ tẹ́ rí òun yóò tàwa ara a máa jogún ẹ̀ ìfẹ́ tẹ́ ní sí ọlọ́run lára bàbá wa Nàìjíríà àgbà ìbárúkọ̀ọ́lá ẹ̀yà ṣáájú ẹ̀dá gbogbo tí ń bẹ lára ilẹ̀ máa kàdùnú ń bẹ̀. Àmín. mo rí pé àfáàwọ̀ ọmọlẹ́yìn ó ti kí gbogbo ẹ̀yin àgbàlagbà kò sì sí tó kù báyìí ju ká mọ rírì wíwá bí lọ ìwá bíbà yìí wá àlàlẹ̀ wá Allah. àáfàá wa Sheikh wa àdúrà gbà ọlọ́run bá ṣe dáadáa fún wọn bàbá wa Mọ̀lánà Sheikh Abdulrazak wọn a ní àlọ́bì kan kọ́ jẹ́ àyọjú ràn ìwé ẹ bá ti rí tá a lọ fún sẹ̀ńtínárì ilé wa là wá ìlú Ìdọ̀fìn láṣepọ̀ pẹ̀lú Alhaji àgbà láti ilẹ̀ Allah. láti ilẹ̀ ni àṣepọ̀ ọ̀hún débi pé wọ́n gbé bàbá wa Alhaji àgbà Khalifa alákọ̀ọ́kọ́ wà lùí wọ́n kọ́ mọ̀ ń kéwù lùí wọ́n ṣe dáwà nílùú yìí wọ́n wá wọn ò sì wá láwọn nìkan ájì onípa ìmáàmù aláwùsù máàmù òde máàmù kókó tán ṣaláìsí nínú àwọn ọmọ kéwú tó tẹ̀lé bàbá wa àlífà alákọ̀ọ́kọ́ wá Dọ̀fìn wọn tó rọrùn tó kádàrá pé wọ́n lọ kéwú ní àyè tán ti kéwú gbogbo nǹkan wọ̀nyí làwọn àfáà wa fi hàn wá wọ́n jẹ́ á mọ̀ pé abiyamọ ìlú ni bí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. bàbá ń sọ̀rọ̀ ansásílámì lẹ́kọ̀ọ́ lónìí gbòógì ọmọ yín wà nú àwọn tó mọ̀ ansásílámì do Haji Taofik kí lẹ pé kọ èsì po àtọ̀ ilé àfa àwọn Olúsan làwa máa pè Haji Taofik Olúsan àmọ́ èsì po nínú àwọn ọmọ bàbá tó wà nílẹ̀ yìí ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. adúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Idha futakhara ar-rijalu bima ladayhim. kò sí ní tẹ́yẹ fi ṣe fàárí Kafana mafukharani anna banu a. ẹlòmíì fẹ́ rí ibú ṣe fàárí kò sí ní táwọn èèyàn fi ṣe fàárí gbẹ́dògbẹ́dò wọ́n fi ṣe fàárí wọ́n ní kí lẹ́ ń sọ pé kí n gbẹ́ dáadáa sí mọ̀ kí baba ńlá wa lọ bá gbẹ́dògbẹ́dò. Idha futakhara ar-rijalu bima ladayhim. Kafana mafuharani anna banu a. ẹ̀dàkùn ẹjẹ́ àjọ Kafana mafukharani anna banu a. inú oríire tá a ṣe lónìí ni pé Alhaji wa Abdulgani ẹ̀tò Alhaji Sàbí ẹ̀tò àwọn ọmọ òun bẹ̀yẹn bá la ẹ̀jẹ̀ wọn tí ń bá ń ṣe sọ̀rọ̀ Alhaji àgbà ní ọ̀pọ̀
ọlọ́run ò tiẹ̀ nílà onílà kò sí tí wọ́n dìde sí látẹ̀kọ́ torí ìpapòdà bàbá wa Àlàjí Àgbà ni bí wọ́n sì ṣe máa ṣe ọlọ́run wá kádàrá pé àwa wọn là wà ní ìbàyílé ẹ̀ ní parẹ́ lójú ọ̀nà àmín ọlọ́run ó sì máa gba sàárà yín àmín wọ́n fi oṣù kẹrin ọdún ni wọ́n wá ní gbogbo ọjọ́ Jímọ̀ wọ́n wá sẹ́ndì owó wọ́n ní ẹ bá ń ṣe kúrò aláwọ̀ fàlàdí àgbà tààfà àgbà àwa báyìí ń lọ bí oṣù mẹ́fà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fi bàbá tó bí wọn adìẹ mọ́ so ń tààfà wa tí wọ́n ń try láti wínú pé bẹ́yẹn bá ti lọ mọ́ àwọn ẹni ọlọ́run tiẹ̀ náà máa dáa ilé kéwù kan bẹ tá a tẹ̀lé bàbá wa àlífà alákọ̀ọ́kọ́ lọ lọ́nà báyìí mádùlẹ̀ àwàlíyà ní èmi náà sórí ire kan ló ní Ìdọ̀fìn yìí àmọ́ ní kí n wù ó dijọ́ mi ó dijọ́ mi pẹ̀lú òpó ọlọ́run ẹ sì padà bá ń rí i pé oríire ni ọlọ́run àáfàá mi mo sì tẹ̀lé wá bàbá wa àlífà alákọ̀ọ́kọ́ mo tẹ̀lé wá tó ríire náà fi ṣẹlẹ̀ níjọ́ náà ìgbàlejò tẹ́ gbà wá lálejò lónìí bàbá èèwọ̀lú kan kóore ọlọ́run ọmọ débẹ̀ ọlọ́run gbogbo dáadáa tí ń bẹ nù lù yìí kéètò dákun bá a fi kún. aláya dárú láyà dínkùlù kí ó sínú wàláyà gidor bí sọ́yì bí kè zamánà. yunifásitì ńláńlá ọlọ́run bá jù sínú Ìdọ̀fìn gbogbo iléeṣẹ́ ńláńlá bíi ti ń jẹ́ ọlọ́run gbé rédíò dé ó tún ẹni tí ò dé Ìdọ̀fìn hàn nísìnyí ó kéré nú àfà bó bá fẹ́ káyé ọmọ gbọ́hùn rẹ nísìnyí ó dé Ìdọ̀fìn ó dé Amónì ọlọ́run ló ṣe é ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nù ní gbogbo nǹkan ńláńláńlá bẹ́ẹ̀ ọlọ́run máa darí ẹ̀ sí bí bàbá ṣe tọrọ nílùú Ìlọrin pé ọlọ́run jẹ́ àwa kókó tá a fi ta yín tì ó sì gbà àwa náà bá fẹ́rẹ́fẹ́rẹ́ rẹ̀ ọlọ́run o Ìlọrin lè azizatul iwatan fàyàlì máa wáyà sakan. Ìlọrin lè azizatul iwatan wàyàlì máa wáyà sakan. a fẹ́ràn lú ẹni ni ọlọ́run sọ Ìdọ̀fìn náà di aziza. Ìdọ̀fìn lè azizatul iwatan wàhayálì máa wáyà zakan. ìbẹ̀rù náà ni ọdá dúró ọlọ́run ọjọ́ ọjà rẹ̀ gbogbo àwọn létà ń wòye ọlọ́run sọ di ọ́fíṣẹ́ àlékún àwọn ìmọ̀ ọmọ rọwọ́ mú àlùbáríkà ọmọ wọnú ìlú yìí pẹ́ gbàlájẹ́ àgbàlálejò ọlọ́run jọ ọmọ dá sí àlùbáríkà ọlá àwọn ẹni rí wájú ọlọ́run adúpẹ́ púpọ̀ fún yín wíwá tá a wá wà yìí ìgire àmì ẹ̀ṣẹ̀ wọn àfáà Muhammadu Awwal ọlọ́run wọ́n ní ìgire ọlọ́run o aṣáájú wa kọ́dà ń gbà tí bàbá wa náà aláàjì wa wọ́n pè wá àbí bàbá wa ní Ìdọ̀fìn lẹ́kọ̀ọ́ bàbá wa Sheikh Musa Agboola bàbá tọ̀ wọ́n bàbá lọlé kéwú wọn ní Lámùkòkò bàbá kó wà lẹ́yìn ọdún náà mo gbọ́ pé kìí sàmùkòkò amúkòkò ní ń jẹ́ lẹ́nu bàbá Àlàjí Àgbà mo ti gbọ́ bàbá kó gbogbo wa lẹ́yìn ní jọ́nà lọ sílé kéwú bàbá wa Agboola mọ́jẹ́ nǹkan kan ṣe bàbá wọ́n sì jáyé wọn dè tú láéláé síjòkó yìí bí a ṣe ṣe. Àwọn àṣàrù Islam ń bọ̀ àdàbí yàsì nìpìlẹ̀ yín ó ní àbíbẹ̀ kọ́ délébẹ̀ rí lọ́dọ̀ bàbá náà ti kéwú bàbá wa Sọfíùlà ibẹ̀ ni wọ́n ti kéwú àwọn tá sì jọ kéwú ní Kùránì níbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ ńlẹ̀ wọ́n bẹ ń kalẹ̀ táàmà dákọ̀ wọn gbà tó bá di pé à ń kó owó jọ láàárọ̀ ìlú wa pé mufti wa níyà yìí ó ní àwọn ni Ustaz Musa Agboola táwí amukoko náà wà
wọ́n sì ní ilé kéwú ńláńlá àti jàmáà tó pọ̀. bẹ́ẹ̀ni Darul Falah. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìpìlẹ̀ wọn àdàbíyà àwọn àgbà túláàsì àwọn àrọ̀wọ̀ àwọn kí n sẹ́ndà kan nàmbà. bàbá kẹ́ bàbá olúwa bàbá kẹ́ bàbá àmín. bàbá kẹ́ bàbá olúwa bàbá kẹ́ bàbá àmín. àlìjánnà Firdausi ní bùgbé bàbá. bàbá kẹ́ bàbá olúwa bàbá kẹ́ bàbá. bàbá Mufti. bàbá kẹ́ bàbá olúwa bàbá kẹ́ bàbá. àlìjánnà Firdausi ní bùgbé bàbá. àlìjánnà Firdausi ní bùgbé bàbá. Suratul Kawthar tá a ṣe yìí centenary tá ń bá lọ yìí a pàdé ní July. Insha Allah. a ń ká kiri kíkálukú ọmọ pé bàbá wà nílé mi o bàbá wà ń lù wá o àlùbáríkà àwọn ọlọ́mọ lè jáde kó lè wá ọlọ́mọ lè jáde kó nílùú wa bárúkọ̀lá àṣáájú ẹ̀dá invitation ó ti dọ́dọ̀ wa ní July ní gbogbo ẹsẹ̀ wọ́n wà lọ pé odidi ijọ́ 5 la fi ṣe Insha Allah aṣáájú wa tọ́lọ̀ ń sì fi wálé lọ́wọ́ ni àwọn náà ni lọ́wọ́lọ́wọ́ báyìí president gbogbo ìtẹ̀ ẹ̀dìdé ní òkè ẹ̀ṣọ́ agbádá o alaikum salam gbogbo ìyáàdí ní wà lónìí gbogbo àdúrà tá a tọrọ fún lúdọ̀fin ọlọ́wọ́ jẹ́ ọ̀sẹ̀ president ẹmọ́ka mọ́ra president wa ní Sheikh Abdullahi onítòlótòló ẹ̀yin náà látẹ̀lé ń jọ náà gbogbo ayé ní rí yín báyìí. owó bàbá wa gbọ́lá owó ìdọ̀fẹ́ ni wọ́n san a sì jẹ tòlótòló yóò sú wa Suratul Kawthar fún gbogbo olúdọ̀. Bismillahir Rahmanir Rahim inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka wal abtar. ẹ̀dàkùnlá haúlà ní ẹjá sí fún bàbá wa gba yára wọ́n ní iṣẹ́ tí láháúlà ń ṣe àfáàtẹ́ ẹ̀ká ti lọ́bì kan wọ́n ní iṣẹ́ 99 ní ṣe àmọ́ wá àìsàrùwá alham èyí tó kéré jù mẹ́ náà ní ìbànújẹ́ ogbon tí ń jẹ́ràn ìbànújẹ́ ọlọ́run má fi kàn yín ogbon tí ó ṣe yín tẹ́pẹ́ ha ọlọ́run ṣe ìmọ̀kérò eléyìí tó ń bẹ fún mi lọ́jọ́ wájú ọba ti jẹ́ rí kó tó gbémidé bí ó gbémidé ọlọ́run má jẹ́ ó ṣe yín láyéláyé láháúlà ní ẹ̀dá fẹ̀já sí mẹ́ta fún bàbá la haula ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم àjíkò lọ́dọ̀ bàbá wa gba yára bàbá national mission àdọ́dọ̀ àwọn ìlú wa náà sì ní ọ̀kankan ilé wa ní títí jẹun títí wá jẹ́lé tí bàbá ìmọ̀ níbo là ń lọ lọ́dọ̀ àbáwá pamsec ọlọ́run ṣe o èmi ọ̀bẹ tẹ́lẹ̀ a ti lọ bì kan rí ń jọ kìí ṣe jọ yí o fún rárá wa làwá lọ bì kan àdájọ́ mọ́ wá ní bàbá wa kìí nínú òun lè mẹ́wàá fọ̀rọ̀ tì sí ó bẹ̀bẹ̀ lọ́wọ́ náà no kìí sá àwọn sọ̀rọ̀ ságbàdàgbàdà dáwà ni wọ́n ni kọjá ó sì máa bàjẹ́ tèmi mọ́ nítọ̀ ta ní ọ̀sọ́ mínà ya ọkọ̀ yìí sí kọmà bàbá ọlọ́run tó gbé yín kalẹ̀ lérí dáadáa báyìí wàláhì mo ti máa dáadáa náà mọ́ màá sí àìtún wá dánù ọlọ́run ní bàyín jẹ́ o ọlọ́run ní bàyín jẹ́ o sáà lè ṣe láháúlà fáwọn náà bà nílè ṣe mélòó ní ká ṣe bàbá mọ́rin ká ṣe mẹ́rin bismillahir rahmanir rahim لا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 ما ما تسمعني يا بابا wọ́n ti yé wọn ó ti yé wọn wọ́n gbọ́ yé. A dúpẹ́ fún Ọlọ́run ọba àṣìyàn ànábì wa Muhammad lọ́lá bí èyàn bá dúpẹ́ fún ẹgbẹ́ rẹ̀ kò lè dúpẹ́ fọ́lọ̀
man lam yashkuru nasa lam yashkuru Allah. Ìdìde mi yà yìí ìdìde ọpẹ́ ni mo sì fẹ́ fi dúpẹ́ fún àwọn bàbá àti gbogbo tí jẹ́ Ansaru Islam àti gbogbo àdàbíyà nítorí wípé ìlú Ìdọ̀fìàn a ṣoríire púpọ̀ a sì jàlùbáríkà púpọ̀ látọ̀dọ̀ yín. Kódà gbogbo àwọn aṣíwájú wa lọ́kọ̀ọ̀kan kò ó fẹ́ àwọn tí ò go through àdàbíyà òkèrè wọ́n pọ̀. Nígbà mo tún dé àyè ní tó ń gbọ́ pé lágbájá náà ara àwọn aṣíwájú tí wọ́n ti rìtáyà tá ti dàgbà Alhaji wa Adébáyọ̀ wọ́n náà máa kéwú lọ́dọ̀ Alhaji Sofiu. A tún dá akọ wọ́n ní Alhaji wa Zakariya Ọlájídé ọ̀gá ni ní Àbújá, àwọn ni wọ́n kọ́ Àbújá. Tá bá fẹ́ sọ ìtàn Àbújá bàbá wa iná máa pè ní network yóò wá sọ ìtàn bá ti ṣe bẹ̀rẹ̀ Àbújá. Wọ́n náà pass through àwọn bàbá wa Sofiullah. Kódà àwọn bàbá tánjòkó dókítọ̀ so gbogbo ìyàn ló mọ̀ wọ́n bá sì ti jòkó ìlú mọ̀mí ni wọ́n mo wá ní ẹ̀bọ̀ta wíwá ní Ìlọrin ni wọ́n bẹ́ẹ̀ o ṣe mistake abẹ́ẹ̀rí nǹkan. So bá ti ṣe wáyé àánà tó pass through bàbá mo wá ní yẹ́sẹ̀ yí kọ́ níbẹ̀ ni ọmọ kéwú àwọn bàbá wa Sofiullah wọ́n ní kọ́ àwọn kéwú kódà tó máa lọ lè bá wọn níbi tó ti ń sọ. So àgbọ̀rọ̀ má dúpẹ́ ìyá wa Suwaiba Ọlánìpẹ̀kun bẹ́ẹ̀ araba kéwú rẹ̀ ilé afẹ̀lẹ̀ mú àbí tọ̀ 1963 tó 1963 ilé mi náà wọlé kéwú níbo ní Mọ́fòradé ni Ifẹ̀ lọ́nlọ́ tẹ́ bá ń gbọ́ Mọ́fòradé ilé kéwú Ansaru Islam tí wọ́n dálẹ̀ bẹ́ẹ̀ ìbẹ̀lẹ̀ mi lọ torí àsìkò tó yẹ ká bẹ̀rẹ̀ primary school kò sí Muslim primary school àwọn Christian all saints náà ń pè mo lẹ́bẹ̀rẹ̀ ní lọ primary school àwọn ẹni yóò like ọdún náà ni àwọn bàbá wa láti Ọ̀wọ̀ bàbá wa kó kájí náà bá sì dé pẹ̀lú àwọn jàmá àtàwọn dáàdì mi náà àwọn dá Ansaru Islam kalẹ̀ lónìí ní Mọ́fòradé náà bá gbé ilé kéwú àti ilé ìwé wa. Àgbọ̀rọ̀ má dúpẹ́ àjàlùbáríkà púpọ̀ lára bàbá nígbàtà wá délé àwa tún kọ̀tínù ilé kéwú nígbàtà tún bẹ̀rẹ̀ ti oníwèé náà tí mo bá ti kúrò ní ibiṣẹ́ à ń bọ̀ wá nù 17 ní wí o à ń bọ̀ wá abẹ́ mi táwa gbọ́ wá sí èyí tí wọ́n máa fi parí wá sí ìwá ni tẹ́mi máa kọ́ gbogbo gbà tí bàbá ọmọ ní subhana man yàrá ní wayasma'u kalami wayarifu makani wayasituruni wala yansani. Àṣewá ní dúpẹ́ so nígbàtí ìmáàmù wá pè mí pé lónìí o ẹ̀ ń bọ̀ wà wọn tó àgbìyànjú wọ́n ní gbogbo àwọn tàbí ìjọba kéwú àwọn ti dá owó jọ àwọn ti dá 50,000 mo ní èlé ló wá jẹ́ wọ́n ló jẹ́ 500,000 mo ní àgbọ̀rọ̀ máa wọ 1 million yá yìí so ni wọ́n á sọ fún aṣíwájú wa so òun náà ni ó dá 250,000 owó fi kún olèmí náà fi 100,000 mo fi kún èlé ló dá
50,000 náà ni Haji Ahmed dá. Ó wá sọ fún mi níbẹ̀. Mo ní ìṣe pé ìdá ló. Bẹ́ẹ̀ni. Mo wá dé ọ̀dọ̀ mi. Àwọn bàbá sọ̀rọ̀, ó ní bàbá ò ní ránṣẹ́. Ẹni ṣe 50,000 ìwọ náà dá. Ó wá rẹ̀ ni. Sọ̀rọ̀ àbọ̀ gbádùn ni ó wá rẹ̀. Ó ti sọ pé ń kó àwọn ọ̀rẹ́ ń wá tí ó dono ti. Ó lò fi 50,000. Ó wá jẹ́ 100. Kò wá ti tó náà. Ó ní àwọn ọ̀rẹ́ nǹkan bẹ tí ó ní kí wọ́n wá. Ẹ wá gbé máìkì fún nísìn. Ẹ wá gbé máìkì fún àbọ̀ tí bàbá mufti mo ti sọ agboola 50,000 bẹ́ẹ̀ muslim community 50,000 tó ṣe ń wọlé ni ó ti wọlé náà tẹ́lẹ̀ ok ìdòkó àdúpẹ́ àbọ̀ rọ́ndà rẹ̀ ni kó gbọ́ pé ànáǹsì àwọn o kó bá di pé wọn tọ̀yà. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí ìjọba àsìkò akramakala bí àwọn bàbá wa ti fi ṣáájú ọ̀rọ̀ èmi ó kí yín pẹ̀lú anakumọláhùn mẹ́ta yan tí àwọn àti bàbá wọn lódò ọ̀fìn àná ẹni wá sí wá sí lansaru islam mo wá kí yín díẹ̀díẹ̀ ẹ wá ní látòní lọ tí bá ti rí kí n máa sọ pé anakumọlá wallahu yasimuka minan nas la takafu daraka wala taksha wala hawla wala quwwata illa billahil azim. Bí bàbá wa Pamsec bí wọ́n ti sọ náà nù ó wù wá ká fún yín ní 100 million ká tún ra bọ́ọ̀sì fún yín àmọ́ gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wá báyìí ń ṣètò bọ́lọ̀ ti ṣe bàbá wa Lájí Àgbà àti ní nǹkan kan tá à ń ṣe nínú ìlú yìí irinṣẹ́ bàbá náà lájẹ́ Ọlọ́run níjà sọ́ọ̀tì láéláé. Bí bàbá wa ti wí gbogbo Ittihad tá ń jẹ́ Adabiyin àti ìfinú konú báwa náà ti mọ̀jọba àsìkò yìí kódà ẹlòmíì fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ bí ó bá ṣe pé ọjà tí ò sí ẹlòmíì fẹ́ táǹtí ń gùn nítorí ìfẹ́ bàbá wa Lájí Àgbà àwa fi ìfẹ́ sí gbogbo wa lápapọ̀ àṣẹ ní 500,000 naira ẹ̀rípa àtìrà ẹ̀dá kan gbọ́ lọ́n tóbi lẹ́ẹ̀kan sí bàbá wo ti bàbá wa ẹ̀mọ́ mú ọ̀fà ànífẹ́ gbọ́ lọ́n tóbi amẹ́wọ̀ àwọn tá a náà tún jù lọ ń bò mí ẹni Allahu Akbar. Bàbá wa Pamsec owó tí wọ́n gan kéré ní 100,000 mọ́ rẹ̀ ní púpọ̀ owó bàbá náà kéré ní 100,000 àwọn tí ń jẹ àlùbáríkà bàbá Ọlọ́run sì ti ṣe nílùú bẹ̀rù ni ibi tá a ti bí wọn ni ní orúkọ ọ̀yà yín kódà bí o bá sílẹ̀ lè pledge àní tí gba 100,000 yín àmọ́ kó fi máa rojú ẹ̀jẹ̀ ń délẹ̀ náà ń bọ̀ tí n bá ti fẹ́ mọ̀ kọjá lọ yín pé ṣé ká faramọ́ 100 wọn bẹ́ẹ̀ ti wí hùn kí ló dé tẹ̀ wá faramọ́ 100 tiwa àwọn nǹkan máa ń kéwù tó bàbá ó jẹ́ 600,000 naira bàbá wa síwájú ó wù wọ́n kí wọ́n wà ń bì wallahi ismaillah kódà bàbá sanwó àdúrà ẹ bá wa ṣàkànṣe àdúrà fún wọn bàbá ìmáàmù ti ṣe àmọ́ abẹ́kẹ́ ló ti bàbá Lájí Àgbà wọ́n ṣe good wọ́n tún ṣe yáyà kò síbi tí dọ́fẹ́ pé wọ́n sí tí wọ́n tẹ́rí sí mo mọ̀ pé tó bá ṣe wípé kèé ṣènáwó ni wọ́n lè fún wa ní 5 million àyíbẹ̀kọ́ ni bàbá wọ́n wá láwọn fún wa ní 250,000 naira ó sì ló jàmá. Bákan náà bàbá wa mufti wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni tó bá ṣe pé wọ́n ti gbọ́ tipẹ́tipẹ́ ó súnmọ́ káwọn náà gbé jù báyẹn lọ àwọn náà sẹ́ndì gbogbo tí mo sọ yìí ti wà ńlẹ̀ o àwọn náà sẹ́ndì 50,000 naira ó dè ló bàbá wa àgbà tí ń jẹ́ secretary fún Ìdọ̀fìàn Muslim Community Council àwọn náà ti ṣènáwó tó pọ̀ àwọn náà fún wa ní gbogbo Muslim Community Council Ìdọ̀fìàn àwọn náà fún wa ní 50,000 naira ẹni pé bí ti ń dá kan tán fún wa yìí inú wọn náà ní Ìdọ̀fìàn Muslim Community Council náà tún wà o ó di méjì lọ́wọ́ kálukú ni
àwọn èyí tó ti wà ní ilẹ̀ nù ẹni bàbá wa Mufassir ó di 950 bàbá wa Mufassir fún wa ní 20,000 naira bàbá wa Balógun àwọn náà fún wa ní 20,000 naira. Allahu akbar kabira kò ní tán lọ́wọ́ yín sáà o ó yẹ ká ti dé Èkó bí bàbá wa Ìmáàmù ti sọ ìfẹ́ bàbá Láàjì Àgbà làwọn náà dúró bàbá ṣe wà nímọ̀ nílé ké oyin tẹ́ ẹ ní kí n máa mójú tó ń lẹ̀ yìí mọ́ sí máa wá nù mọ̀rìkàsí gidi ni wọ́n àmọ́ wọ́n gbọ́ ìsìlámù yìí bí bàbá Balógun ti tó yìí ó MC lọ́dọ̀ wa aláàjì fọlọ́n sọ́mọ̀ wọn bí ẹ mọ owó Ọlọ́run kó bá wa dúró tì wọ́n owó wa ó ti wọlé 30,000 àbí ẹ mọ̀ pé mo lágbára àti ní kẹ́ fi 10,000 sí kó fẹ́ kan pé 1 million láàrin ẹ̀yin méjèèjì ẹ sí ní 5,000 ẹgbọ́n lọ́n tó bí ó jẹ́ 1 million naira tán bí bàbá wa bá ń sẹ́kí ti sọ abẹ́kọ̀ àwọn ọ̀rẹ́ wa wájú báyìí lọ ń lọ ní ọdún wọn tí dé àmọ́ bàbá wa àgbà sọ̀lúdẹ̀rọ̀ ayédẹ̀rọ̀ wọ́n tún lè gba sọ̀lúdẹ̀rọ̀ ní kéwù náà olólùfẹ́ bàbá Láàjì Àgbà ni ńgbà tán délẹ̀ kẹ́yìn náà rí bí wọ́n ti ṣe àwa ti ṣe ń tà ṣe níwọ̀n bá ń tán fún wa tá a bá lọ́dẹ yà sí nílé wọn àmọ́ àmọye tọ́lọ́run ó nìkan fún wa àtijọ́ ṣe mítìnì ṣé kí n gbé tí sin létí tọ́ òun náà ti ṣe wàlímà kẹtì kéwúdélẹ̀ ni wọ́n ní kí n má sọ lóyìnbó kí n sọ ní èdè Lárúbáwá pàwọn náà fún wa ní mia mia mílíọ̀nù àbí mia tìsín mia yìí tá a náà wà mẹ́ tọ́ àdúgbẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní jówó tán lọ́wọ́ yín sà la ilaha illallah bàbá wa àgbà olóko bàbá wa Láàjì Àgbà àwọn náà ti ẹ̀dìdé kí wọ́n rí yín ẹ̀dìdé àwọn àgbàlagbà ní ń bọ̀ ẹ̀yin lẹ́ni kọ́kọ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn àwọn wa tún wá bí ọmọ kan wọ́n tún sọ lọ́dọ̀ oko bàbá wa Láàjì Àgbà tí wọ́n sílé tọ́lọ́run lọ láìpẹ́ yìí èmi máa sọ pé onímọ̀ọ́lẹ̀ méjì ni wọ́n nìkan bàbá Láàjì Àgbà wá dọ́fìn ẹ̀ lẹ́ni kí lọ́ọ́ ṣe fún bàbá Láàjì Àgbà ṣe Lárúbáwá gbogbo ọ̀nà ti kéwù ọ̀nà tó ní khamsa àwọn náà fún wa ní ẹ ti dákọ̀ ẹ ti gbọ́ mi yé ó di 150 ẹ má débi 1 million mọ́ ó ti di 150 ẹ ní owó ti lágbára Ọlọ́run bàbá wa àgbà olórí ọ̀dọ́ gbogbo dọ̀fìn ẹni olórúkọ bàbá Láàjì Àgbà làwọn náà ń jẹ́ tọ́dọ̀ bá ń gbọ́nsẹ̀ ó fẹ́ náwó nù àwọn náà fún wa ní ìṣirò nù Ọlọ́run ní jówó tán lọ́wọ́ yín bàbá wa Chief Ọ̀ṣọ́nà Ìdọ̀fìn Chairman Community àwọn náà fún wa ní ìṣirò nù ó jẹ́ lò ó kù 10 tí ó fi pé 200 naira a máa jí pé níbi tá a wà yìí lọ́mọdé àgbé o naam àwọn bàbá wa olórí baálé ẹ má bínú kó sọwọ́ yìí 10,000 tá a bá ti mí báyìí àti máa tó wà ní envelope àwọn náà fún wa ní 10,000 naira imam ẹ dáfẹ́ gbà kí gbogbo yẹn máa wà lọ́dọ̀ ẹ̀yin lẹ́ẹ̀lọ́ lè kó fún ọba ẹni ẹ̀sàpẹ̀ bá ń gbà yí fún yìí tó ti wà lọ́wọ́ yín 20 ti wà lọ́wọ́ yín tẹ́lẹ̀ 50 ti wà ń bẹ̀ owó tó ti wà ń lẹ̀ ti pé 200,000 naira báyìí. àwọn bàbá wa àgbà nínú ilé àwọn náà mú 10,000 naira wá láti ilé afẹlẹ̀ mú ẹ̀rọ akẹ́mọ̀ bá ń gbà ẹ má jẹ́ owó ìfọ́nká
500 ní ìdí kí látẹ̀kan